Koiki Media bringing the work closer to your doorstep, live and direct at ìlú Ṣakí Ògún-Ọ̀rọ̀kin. Ìjọba pé èní ni ọdún Egúngún tí àpéjọ ṣe wà ní Ògìdìgbò ìgboro. Mo ti wà ní Ògìdìgbò ìgboro nílùú Ṣakí báyìí níbi tí a ti ń ṣe àyájọ́ ọdún Egúngún festival ní ìlú Ṣakí pátápátá korogodo. A ti ń lọ síbi tí àwọn Egúngún tí wọ́n ti máa péjọ pẹ̀lú kábíyèsí ọba wa Ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí níbi tí wọ́n ó ti bẹ́ ẹran àti ṣe ètùtù ọdún fún gbogbo ọmọ kóòtù òjìire pàápàá jùlọ fún ìlú Ṣakí. Mo ní bó bá ṣe ń lọ iná ni a ó máa fi hàn wá pátápátá korogodo báyìí. Koiki Media bringing the work closer to your doorstep. A ti wà ní ìgboro báyìí ní iwájú palace ọba Ọ̀kẹ̀rẹ̀ níbi tí gbogbo ọkọ̀ pẹ̀lú àwọn ènìyàn ojú ẹkùn lẹ́wọ̀ yìí. Egúngún tí a pè ní ojú ẹkùn nílùú Ṣakí. Egún náà lédè yìí àwọn olóńgbò yìí báyìí. Kábíyèsí ọba wa Ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí, eégún wọn náà ń bọ̀ wá. Ó jẹ́ eégún ọba òun náà ń bọ̀ wá sí àpéjọ yìí. Ibẹ̀ náà ni gbogbo àwọn máa rí bó ṣe ń lọ gbà. Eégún Agbẹ̀jẹ̀ndẹ òun náà lẹ́ ń wò yìí. Eégún Agbẹ̀jẹ̀ndẹ òun lẹ́ ń wò yìí. Agbẹ̀jẹ̀ndẹ lẹ́ ń wò yìí. Òun àti ojú ẹkùn ni wọ́n pàdé ara wọn. Àwọn eégún yìí àwọn eégún ọlọ́rẹ́ ni àwọn jẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń lọ sí ibi tí wọ́n ti ṣe àpéjọ náà tí wọ́n ti bẹ̀rẹ̀. Báyìí a lọ sí pálásì báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí a lọ sí pálásì báyìí. Ẹ ti rí àwọn èèyàn wa ẹ ti rí wọn báyìí. Àwọn eégún mọ́yẹ̀ lóyè àwọn ni ẹ̀wò tí wọ́n ń lọ yìí. Bàbá mi dáadáa eégún bàbá mi dáadáa òun ni ó ń tẹ̀lé mi báyìí. Yóò lè ṣe nínú ìpìlọ̀ òní mọ́tà lè tẹ̀lé báyìí wọ́n yóò báyìí tó wà nínú báyìí. Tẹ̀lé mi báyìí. Koiki Media bringing the work closer to your doorstep. Live and direct Egúngún festival ìlú Ṣakí náà láti lè wà báyìí. Mo ṣe sọ fún wa pé àwọn Egúngún náà wọ́n ti ń jáde báyìí láti máa lọ sí ibi tí àpéjọ wà tí wọ́n ti ṣe ètùtù láti ṣètùtù fún ìlú pàápàá jùlọ ilẹ̀ kóòtù òjíire. Oríṣiríṣi eégún náà ni a ó máa rí báyìí. A mọ̀ tó wọ̀ wá.
ń bọ̀ yìí Adékọ́lá tí mo fi hàn wá láàárọ̀ tó jókòó lórí afẹ́fẹ́ òun náà ló ń bọ̀ yìí. ẹ má fi dé o sójà gbogbo. Sẹ́ni bàbá wa kábíyèsí ti ìlú Ṣakí Ọ̀kẹ̀rẹ̀ iná lẹ́ ń wò yìí pẹ̀lú egungun ọdún yìí pẹ̀lú àwọn olórí wọn àwọn ènìyàn wò lọ́wọ́lọ́wọ́ báyìí live and direct. Ayọ̀ lè ṣe wa ìfẹ́ lódùn olókè kábíyèsí ọwọ́ ẹ̀rọ àbísọ kábíyèsí yìí. Live and direct at Zulu Ṣakí Egungun Festival 2025. Egungun tẹ̀ ń wò yìí òun ni Adékọ́lá. Egungun tí mo fi hàn yín láàárọ̀ tó jókòó lórí afẹ́fẹ́ òun náà lẹ́ ń wò yìí. Wọ́n á kí bàbá wa kábíyèsí.
lọ síbi àpéjọ níbi tí wọ́n ti fẹ́ ẹ̀rọ fún ìlú. Àgbà òṣè náà ni wọ́n wá kí kábíyèsí. Ẹ bá wo ẹ rí i pé aṣọ kan náà ni gbogbo wọn wọ̀ pẹ̀lú kábíyèsí. Ní báyìí àwa máa lọ sí ibi tí àwọn egúngún náà ti fẹ́ bẹ̀rọ nígbà tí bàbá wa ọlọ́lá jùlọ kábíyèsí ọ̀kẹ́rẹ́ tó ló Ṣakí nígbà tí àwọn náà ń bọ̀ sí ibẹ̀ àmọ́ lọ dè wá láti lọ dúró dè wọ́n bẹ̀. Ẹ mọ́ bínú pé a ò ní lè máa fi àwíkún yìí hàn wá ní ọlọ́kan ọ̀jọ̀kan bí kò ṣe pé ká fi hàn wá papọ̀ bákan náà. Ẹ ṣe púpọ̀. Nínú Ṣakí náà ni mo wà báyìí. Àwọn olóyè wa, àwọn èèyàn wa, àwọn bàbá. Bàbá wa tí wọ́n jẹ́ ààrẹ ìlú Ọba náà ni ẹ wò yìí, ààrẹ ìlú ní gbogbo ilẹ̀ Ṣakí pátápátá àwọn ẹni tí wọ́n ń lù fún wa yìí, ààrẹ ìlú lẹ wò yìí. Ọmọ yín Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà ó fi àwọn olóyè ẹ wo àwọn ọ̀jẹ̀ egungun kéékèèké àwọn ọmọ wa àwọn ọmọ ọ̀jẹ̀ lẹ́wọ̀ yìí ẹ ti rí wọn. gbogbo wọn náà láwọn rè nígbà tí a bá dé àpéjọ bẹ́ẹ̀.
àpéjọ ibi tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí o iwájú bàbá wa kábíyèsí náà ni wọ́n sì wà báyìí. abẹ́káyèsí máa lọ síbi tí wọ́n ti bẹ̀rẹ̀ abẹ́bí hàn wá àwọn olóyè bàbá wa àwọn lẹ́ ń wò yìí. àwọn olóyè bàbá wa kábíyèsí Ọ̀gẹ̀dẹ̀ tìlú Ṣakí àwọn lẹ́ ń wò báyìí. àgbẹ̀wò ẹ̀rí oríṣiríṣi egungun tí a ti rí wọn ọ̀rẹ́ méjì ọ̀rẹ́ mẹ́ta ọ̀rẹ́ mẹ́rin ọ̀rẹ́ márùn ọ̀rẹ́ mẹ́fà ọ̀rẹ́ mẹ́jọ ọ̀rẹ́ méje ọ̀rẹ́ ọgbọ̀n. Koiki Media bringing the world closer to your doorstep live and direct at Ṣakí a ti ń lọ síbi ojú àgbàgàdì níbi tí wọ́n ti bẹ̀rẹ̀. Ìgbà tí mo sọ fún wa pé bí a ṣe wà nílùú Ṣakí àti Àgbẹ̀kọ̀yà àtọlọ́pàá àti OPC àti àwọn ọdẹ ìbílẹ̀ iná ni a jọ ń ṣe àyájọ́ ọdún egúngún nílùú Ṣakí báyìí báyìí àwọn ilẹ̀ ń wò yìí. Koiki Media bringing the world closer to your doorstep live and direct at ìlú Ṣakí láwa lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí wọ́n ti ń ṣe ọdún egúngún festival nílùú Ṣakí ibẹ̀ láwa báyìí. ojú ọjà ìlú Ṣakí ibẹ̀ láwa báyìí ojú ọjà ìlú Ṣakí iná láwa lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí gbogbo àwọn egúngún tó bá gbé ẹ̀kú egúrù wọ́n á forí balẹ̀ níbí wọ́n á sì ṣe eré wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ṣùgbọ́n láì gbára wa lákòókò mo fẹ́ kájọ débi tí wọ́n ti ń bẹ̀rẹ̀ lọ́hùn kí adọ́dọ̀ àwọn àgbà ọ̀jẹ̀ ẹ má bínú pé mò ń sáré fi hàn wá lérèfé. àwọn security àwọn egungun ni ẹ̀wọ̀ yìí báyìí. Koiki Media bringing the world closer to your doorstep. Koiki Media bringing the world closer to your doorstep. Tẹ́ bá wo ibi tí mo ń fún wa hàn yìí eégún Yemọjagbà láti Ìlúà iná lòun ti wá báyìí ṣe ti rí ẹ̀rí bí wọ́n ṣe so àwọn ọ̀nà fún ọdún yìí bẹ́ẹ̀ ni ọdún yìí kìí ṣe ọdún wàhálà kìí ṣe ọdún jàgídíjàgan ọdún àlàáfíà ni
Koiki Media bring the work closer to those days. Ìlú Ṣakí nọ́mbà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí a ti mú wá fún wa ní live and direct. Ìṣẹ̀ṣe lágbà. A ti ń lọ sí ibi tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí, ibi tí wọ́n ti ṣètùtù fún ìlú Ṣakí àti gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire, ibẹ̀ là ń lọ báyìí. A ti dé Oòduà Gbàgádé báyìí, òun lẹ ń wò lókèrè yìí. Àwọn mọ̀mọ́ wa tí wọ́n jẹ́ kójú ó tì wá nílùú Ṣakí nípa ìjà ìgbára orílẹ̀-èdè olómìnira ti Yorùbá, àwọn ilẹ̀ ń wò yí o. Àwọn mọ̀mọ́ rèé, ọmọ akú ọdún o, àwọn ìyá ọ̀jẹ̀, àwọn ìyá ọ̀jẹ̀, àwọn ilẹ̀ ń wò yí o. Kò ní bàjẹ́ fún yín mọ̀mọ́, ẹ pẹ́ fún wa lágbára Ọlọ́run. Ilẹ̀ olómìnira wa a ó gbà láyọ̀ àtàlàáfíà. Ìbànújẹ́ ẹkún kò ní kẹ́gùn sí wa, a ò ní fọdún eléyìí, a ò ní fi ṣàṣe mọ́. Koiki Media bringing the world closer to your doorstep. Koiki Media bringing the world closer to your doorstep. Níbi tí a wà yìí, ibẹ̀ gangan ni ojú Ìgbàgádé láti gbẹ́ ẹran fún ọdún Egúngún tọdún ní ṣe ọdún 2025. Òní ni ọjọ́ kejìdínlógún oṣù kẹfà
Ẹgbẹ́ládé iná ni eégún tó ń bọ̀ tẹ́ ń wò tí wọ́n já ewé lọ́wọ́ lókè yẹn. Eégún àgbà ni, eégún Ẹgbẹ́ládé ni o. Àdúgbò kan là ń pè ní Ìlúà ní ìlú Ṣakí ní ìsàlẹ̀ òkè. Àwọn ni wọ́n ní eégún tá à ń sọ yìí, Ẹgbẹ́ládé. Àwọn ni wọ́n já ewé lọ́wọ́ yìí. Eégún yìí ó dàbí eégún ṣíàbà ni, ṣùgbọ́n wọ́n fara jọra ni, kì í ṣe ṣíàbà. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn a máa sọ pé ṣíàbà jáde lọ́dún ní, ṣíàbà jáde lọ́dún ní. Eégún tá à ń wò yìí ó fara jọra pẹ̀lú ṣíàbà ni. Ó fara jọra pẹ̀lú ṣíàbà ni. Oríṣiríṣi eégún iná la máa rí. Ẹ́rì pé mo ti lọ sí ààfin bàbá wa ọlọ́lá jùlọ, bàbá wa kábíyèsí Ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí. Mo ti fi hàn wá bí ọ̀pọ̀lọpọ̀ egúngún bí wọ́n ṣe jáde wá. Ẹ mọ̀ pé ìṣẹ̀ṣe eégún kẹ́ni kàkà ní eégún kẹ́ni. Níbi tá a wà yìí, níbẹ̀ ni wọ́n máa ti bẹ́ ẹran fún ètùtù ọdún eégún ọdún ní. Ìlú á tùbà, ìlú á sì tùṣẹ́. Inú oríkì ìlú Ṣakí wọ́n ní ogun òjàjàjà kókó ìlú Ṣakí. Ara àpawun tí ogun òfin jà nílùú Ṣakí kókó Ṣakí lélẹ́yìí torí pé ìfẹ́ ó jọba nílùú Ṣakí. Kò sí ọdún tí a ṣe nílùú Ṣakí ń bí àti ọdún Iléyá àjọ ṣe pẹ̀lú gbogbo àwọn ẹlẹ́sìn tá a wà nílùú Ṣakí pátápátá korogodo ni. Bákan náà bóyá ẹlẹ́sìn kìrìsìtẹ́nì nígbà tí a bá ṣe ayẹyẹ ọdún kérésìmesì àjọ ṣe ni. Bẹ́ẹ̀ náà ni ọdún egúngún tó jẹ́ egúngún ìṣẹ̀ǹbáyé àṣẹ lájọ ṣe gbogbo ẹ̀ báyìí. Ẹgbẹ́ládé òun lẹ̀ ń wò yìí tó ń bọ̀, òun kọ́ ẹ má bínú sọ́ọ̀rì, òun ló ń bọ̀ lẹ́yìn. Ayíkalẹ̀ lélẹ́yìí, àdúgbò kan ayíkalẹ̀ ni. Egúngún tí ẹ̀ ń wò yìí ni wọ́n pè ní Ládì Èrè, Ládì Èrè. Mi nílò oore ọ̀fẹ́ àti súnmọ́ bẹ́ẹ̀ nítorí pé ibi tí mo wà yìí tí mo bá kúrò ń bẹ̀ àti rí bí wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ yẹn á ṣòro díẹ̀. Àwọn egúngún kan lẹ́tọ́rẹ́ yìí, oríṣiríṣi àwọn egúngún náà ló máa jáde lẹ́ni. Ọ̀rẹ́ méjì, ọ̀rẹ́ mẹ́ta, ọ̀rẹ́ mẹ́rin, ọ̀rẹ́ márùn-ún, ọ̀rẹ́ mẹ́fà, ọ̀rẹ́ méje, ọ̀rẹ́ mẹ́jọ, ọ̀rẹ́ mẹ́sàn-án, ọ̀rẹ́ mẹ́wàá, ọ̀rẹ́ mọ́kànlá, ọ̀rẹ́ méjìlá, ọ̀rẹ́ mẹ́tàlá, ọ̀rẹ́ mẹ́rìnlá, ọ̀rẹ́ mẹ́ẹ̀ẹ́dógún, ọ̀rẹ́ mẹ́rìndínlógún, ọ̀rẹ́ mẹ́tàdínlógún, ọ̀rẹ́ méjìdínlógún, ọ̀rẹ́ mọ́kàndínlógún, ọ̀rẹ́ ogún. Wọ́n máa jáde lẹ́ni tẹ́sí máa rí wọn lóríṣiríṣi.
ọdún mi náà tún bọ̀ ní lórí ọ̀fẹ́ àti yípadà sẹ́yìn báyìí nítorí bí tí mo dúró yìí tí mo bá ti lè kúrò ń bẹ̀ bí wọ́n ṣe fẹ́ bẹ́ ẹran fún ètùtù ọdún eégún á ṣòro fún wa láti rí eégún kan lẹ̀ ń wò yìí ní ìmúrúkọ rẹ̀ o. Tí mo sọ fún wa pé ó farajọ sí àbà òun náà ló ti dé yìí. Koiki Media bringing the world closer to your doorstep at Ilu-Shaki live and direct. Please and please share the program. Ìlú-Ṣakí iná la wà báyìí fún àǹfààní ẹ̀yin tẹ́sẹ̀ ń darapọ̀ mọ́ Egungun festival ti Ìlú-Ṣakí ibẹ̀ ni mo wà lọ́wọ́ báyìí Ìlú-Ṣakí mo wà báyìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ti darapọ̀ mọ́ mi pẹ̀lú Koiki Media bringing the world closer to your doorstep. Ìlú àná ẹ̀rẹ́ mi náà ní ẹ̀mí kí n wò ó. Ojú mi sí. Tó bá ti wá dáadáa.
doorstep at Life and Direct. Arákùnrin tí ẹ ń wò yìí, egúngún lòun náà, òun ni a máa gbé egún ẹkùn. Arákùnrin tí ẹ ń wò tó jó yìí, òun ni Ọ̀jẹ̀kúnlé. Àwọn àgbà ọ̀jẹ̀ ni wọ́n. Àwọn nígbà tí wọ́n bá fẹ́ jáde, wọ́n bá bẹ̀rẹ̀ tán lónìí, bóyá ọ̀la ọ̀túnla ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún, ọjọ́ mẹ́fà, ọjọ́ méje, ọjọ́ mẹ́jọ, ọjọ́ mẹ́sàn-án, ọjọ́ mẹ́wàá, ìgbà tí wọ́n tó parí ọdún eégún náà làwọn á máa jáde ní ọlọ́kan ọ̀jọ̀kan. Bó bá ṣe ń lọ láwọn mú wá fún wa. Koiki Media bringing you closer to your doorstep. Live and direct at Ìlú Ṣakí Ògún-ọ̀rọ̀-Kin. Àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá àjèjì kì í jàsàbàrè. Tẹ̀rù tọmọ iná ní bológun. Wọ́n ní bó bá dọjọ́ eré ẹ̀rẹ́ ní sólógun, bó dọjọ́ ìjà ẹ̀rẹ́ ní sàsàbàrè, àsàbàrè ọkọ̀jà. Ológun ọ̀kárẹ́ àwọn àgbàlẹ̀ ń wò yìí o.
sọ́dọ̀ àwọn bàbá mi nínú àgbà ọ̀jẹ̀. egungun tí wọ́n ń pè ní Olúbọ́dún. Egungun tí wọ́n ń pè ní Olúbọ́dún. Àṣẹ rí i pé ìṣẹ̀ṣe kò lè parun nílẹ̀ Kóòtù Òjíire báyìí. Ìlú Ṣakí ilé Ògún Ọ̀rọ̀kin ibẹ̀ ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Koiki Media bringing the work at your doorstep. Egungun Festival 2025 inú la wà yìí. Ọjọ́ kejìdínlógún oṣù kẹfà inú la wà ń bẹ̀ ní ọdún yìí. Live and direct. Ìṣẹ̀ṣe ó lágbára pọ̀.
náà ti tó báyìí láti bẹ ẹran fún ọdún egúngún tọdún ní. Àkókò náà ti tó báyìí. Àkókò ti tó báyìí. Àkókò ti tó báyìí láti bẹ ẹran náà báyìí. Àkókò ti tó báyìí láti ṣe ètò fún ọdún eégún tọdún ní ìlú Ṣakí kó lè bá àtùbà kó lè ti ṣe àkókò rèé o. Àkókò ti tó báyìí. Mo sọ fún wa pé bá ṣe ń lọ ní lámọ̀ fi hàn wá tẹ́ bá wò ó. Àwọn àgbà ọ̀jẹ̀ náà lẹ́wọ̀n yìí. Ẹ má bínú. Bàbá tẹ́ ń wò yìí
agbára ń bẹ ńlẹ̀ Kóòtù Òjíire bàbá tẹ̀ ń wò yìí agbára ń bẹ ńlẹ̀ Kóòtù Òjíire sẹ́rí. Ní báyìí wọ́n ti bẹ́ ẹran fún ọdún egúngún tọdún ní ọdún ti ṣe báyìí àdúrà ti gbà ẹ̀jẹ̀ ti ta sílẹ̀ ńlẹ̀ kò ní gba ẹ̀jẹ̀ ẹnìkọ̀ọ̀kan wá láṣẹ Èdùmàrè ọdún yìí bàbá mi dáadáa Ààrẹ Ọ̀jẹ̀ tìlú Ṣakí ó wà pẹ̀lú mi láti àárọ̀. Ní báyìí ọdún ti gbà báyìí kò sí àrà tí àwọn egúngún tó bá ń jáde látòní títí lọ ìgbà tí wọ́n fi parí ọdún tí kò ní máa jáde mọ́ báyìí. Máa lọ sínú ọjà báyìí níbi tí oríṣiríṣi àwọn egúngún tó ti máa perform. Kábíyèsí Ọ̀gẹ̀dẹ̀ tìlú Ṣakí ikú tẹ́wọ́ yìí ni. Tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kúrò ní ibi tí wọ́n ti bẹ̀rọ̀ tí wọ́n padà sí ojú ọjà nínú làwọn àmáyé.
ọ̀sá àti rí kámẹ́rà tó ti wá gbé mi live èmi lajú fọ́ba Ọ̀ṣákí ààrẹ kúmọ̀ alàgbàlẹ̀gẹ̀rẹ̀ lárí ọlọ́run ọmọ bàbá Samson lọ́gbẹ̀ ọ̀gá mi ni sẹ́ẹ̀tì àwọn onítíátà àkọ́kọ́ Àṣákí ni wọ́n ń sọ àṣà sàṣà sẹ́ẹ̀tì àwọn bakese sẹ́ẹ̀tì àwọn federal ọlọ́run sẹ́ẹ̀tì àwọn òyìnbó ní tábà ẹ̀ṣẹ̀ tó tẹlẹ̀ tó tẹ́tọ́tù ọmọ tó tó wà ní ọkọ̀ àwọn olóṣó àtẹ̀rẹ̀bò alright àwọn èèyàn ló wà ní osámọ̀ ọdún ogún náà ṣe nínú ọdún Ṣakí òjò mọ́nì sẹ́ẹ̀tì àwọn golomino alright ó ṣáàtì ọmọ bàbá Samson nìyẹn lọ́gẹ̀ẹ́ ó ní fọjọ́ ọlọ́jọ́ lọ́wọ́ ọlọ́run ó pọ̀ ọlọ́run ó pọ̀ sẹ́ẹ̀tì àwọn onítíátà àkọ́kọ́ sẹ́ẹ̀tì àwọn China Kuti alright sẹ́ẹ̀tì àwọn Masapa sẹ́ẹ̀tì àwọn bíèpẹ̀ ó ṣàmọ̀ olóyè Akínrógun ọ̀gá mi gbogbo ìgbẹ̀jùlẹ́kí olóyè Akínrógun aláṣẹ JFM 95.5 ní jẹjẹ láyé Garden City òpópónà Ìgbọ̀rọ̀rọ̀ nílùú Ṣakí ọ̀gá mi Tuale ọ̀gá Akínrógun oṣàmù tó bá ti dalẹ́ ọ̀la láago méjì àbọ̀ alẹ́ ọ̀la àdàbí sí kí rédíò rẹ sí JFM 95.5 ọmọ ọgbọ́n àgbàlẹ̀gẹ̀rẹ̀ tó ń yíyan sọ̀tàn yíyan òṣè.
Oyin ta fún ọ wà lọ́mọ. Ẹgbẹ́ gidi lọ ẹ̀rọ ẹ̀dí ká bá sọ̀rọ̀. Ẹgbẹ́ sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Ọlọ́run tó fún wa ní ọjọ́ tòní láti lè rí ọdún egúngún yìí láyọ̀ àtàlàáfíà. A ti padà sí ààfin ọba láti báyìí. Nígbà tí bàbá ti wọlé lọ tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn egúngún náà ni wọ́n á máa wá, ṣùgbọ́n agbẹnusọ kábíyèsí yóò mọ kí àwọn èèyàn fún ọdún tó bọ́bá tuntun lọ. Ọdún eégún náà ó ń tẹ̀síwájú. Ní ọ̀la a ó tún máa pàdé ara wa báyìí. A tún máa pàdé ara wa lọ́la báyìí. Akẹ́nìkan ló yé láàrin yìí. Kódà lágbóolé tíá. Èmi ò gbé ṣíàmánù gbogbo baálé lágbóolé tíá. Bẹ́ẹ̀ ni. Ẹ̀sọ̀ yìí ó gbẹ̀yọ̀ kan pé o ìwà rẹ̀ fà. Kájọ̀ọ́ bá ń sún sẹ́yìn o, kàmájà abarin iṣẹ́ jẹ́ o. Àwọn eégún ti bẹ̀rẹ̀ tán, wọ́n á máa débí ní ìsìn. Kìnní kan ìṣẹ̀dálẹ̀ mi di àmókí o. Lẹ́ẹ̀kan kò yé mi. Gíwá ilé-eégún ẹ káàbọ̀. Ẹjọ́ bá ń sún sẹ́yìn, àwọn eégún ọmọdé padà ń sìn ẹjọ́. Ògún Káyọ̀dé ọmọ Tinúọlá. Ògún Káyọ̀dé ààrẹ ìlú ń kí ọ. Gbogbo ẹni tí ó bá fún ààrẹ ìlú lábọ̀ ní ìsìn 1,000. Nígbà jẹ́ ebótú náà ní o tó ṣèbí. 1,000 ni. Eégún Dáúdù náà ti ń dé. Àṣẹ. Wọ́n jìnnà sí kámẹ́rà yìí o. Àwọn eégún ti ń dán padà. Ìgbọ̀lú jáde wá o. Ìgbọ̀lú jáde wá.
ó. Ìdá ẹlẹ́fì. Ẹlẹ́fì ti dé. Wọ́n ti gbẹ́ran tán. Àìrán ni iṣẹ́ májàbọ̀ fún mi. Ọ̀kẹ̀rẹ̀ àìláàdó àgbà àwọn eégún rẹ̀ lọ́dún yìí. Agbára bí òjò ọmọ Fọláwíyọ àdúgbò lẹ́kọ̀ọ́ ètò ń tò. Lẹ́kọ̀ọ́ wọ́mi. Apprenti di conversazione Rosset àgbà tí àwọn egungun tí wọ́n bẹ̀rẹ̀ tán ní àpéjọ ààfin bàbá wa kábíyèsí náà ní àwọ̀ báyìí àti àwọn egungun wọ́n ti ṣeré padà wá láti wá jábọ̀ fún bàbá ṣé pé ọdún èní ọdún náà ti ṣe Ẹlẹ́dùmarè ó ti gbọ́ àdúrà wa ní ilẹ̀ Ṣakí àti ilẹ̀ Kóòtù Òjìrè pátápátá. Nígbà tí mo fi àwọn ìyá wa wọ́n jẹ́ olórí kábíyèsí tí wọ́n sì kábíyèsí náà sì ń jáde bọ̀ wá ìyálóde ìyá wa náà ni àwọn òbí. Ìyálóde ilẹ̀ Ṣakí àwọn ni wọ́n wà láàrin yìí ọ̀tún ìyálóde náà wà lẹ́gbẹ̀ẹ́ wọn olórí bàbá wa kábíyèsí ti Ọ̀kẹ̀rẹ̀ ti fún Ṣakí àwọn ni ẹ̀ ń wò yìí. Ṣakí tí wọ́n di kábíyèsí
bàbá wa Gíwá Ilégún àwọn ni wọ́n kí bàbá wa kábíyèsí yìí. Bàbá wa Gíwá Ilégún nílùú Ṣakí. Káyọ̀dé náà lórúkọ wọn. Gbogbo àwọn egúngún náà ni wọ́n wá síwájú kábíyèsí láti wá kí kábíyèsí láti gba ẹ̀tọ́ èyí tó jẹ́ ti ọdún yìí. Bí ẹ bá wò ẹ rí i pé bàbá wa kábíyèsí wọ́n ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ fún eléégún. Bákan náà bí bàbá yìí bí ẹ ṣe wù wọ́n yìí fẹ́ náà ni wọ́n ṣe fún àwọn ẹlẹ́sìn ìmàle tó jẹ́ ẹlẹ́sìn Islam pẹ̀lú ẹlẹ́sìn kìrìsìtẹ́nì nígbà tí àkókò ọdún tiwọn náà bá dé. Ó fi hàn pé bàbá yìí wọ́n jẹ́ ẹni tí wọ́n kó gbogbo ẹ̀sìn mọ́ra pátápátá fún ọjọ́ kan nípọ̀sí. Egungun festival Ṣakí West Local Government láwàyé ẹ̀sìn púpọ̀ nígbà tí àwọn Ìgbò míì táwọn náà tún ń bọ̀ wá tí wọ́n sì ń dúró lọ́wọ́.
obìnrin wà bàbá baálẹ̀ tó ọkẹ́ kò sí wàhálà ojú wọn sí bẹ́ẹ̀rẹ̀ bàbá baálẹ̀ ya ẹ máa bọ́ ọ dáàbò ẹkú mẹ́ta tó lóko jù ní ẹ. Bàbá wa kábíyèsí òun ló ti dé yìí láti àpéjọ níbi tí wọ́n ti lọ bẹ̀rọ àwọn ni wọ́n ṣe ń wọlé bọ̀ yìí Òjò Pàlà tó jẹ́ eégún bàbá wa kábíyèsí Ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí àwọn òun ló ń jóbọ̀ yìí eégún tẹ́ ń wò yìí òun ni wọ́n pè ní Òjò Pàlà. Òun ló jẹ́ eégún kábíyèsí Ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí. Thank you.
eégún àwọn bàá mi tí wọ́n jókòó tí wọn ò jó ń gbé wọn dé nínú orin ariwo pàmí kò mí nínú orin ẹ̀bá wáyé eégún kan bẹ òun ni máa ń kọrin jù ńlẹ̀ yìí ẹ farabalẹ̀ ẹ wá kọ orin eégún lómiláyà méjì. ìṣèyàwó ajá lóhùn òwòrè eré ajá ń pọ̀ àgbèrè ajá ń pọ̀ lẹ́kùn ìṣèyàwó ajá lóhùn òwòrè àgbèrè ajá ń pọ̀ lómiláyà eégún adé lóhùn àgbèrè ajá ń pọ̀. ẹ̀pọ̀ tẹ̀tì ẹ ṣe dáadáa ayé ń lọ nìyí ìyàwó àṣẹ̀ṣẹ̀fẹ́ tó lóhùn ọlọ́ta ayé ń lọ nìyí lómìláyà eégún àdérò mú orogún rẹ̀ ní òlé lọ orogún rẹ̀ ní òlé lọ ìyàwó àṣẹ̀ṣẹ̀fẹ́ tó lóhùn ọlọ́ta orogún rẹ̀ ní òlé lọ ọdọọdún náà ló máa ń gbé orin wá lóríṣiríṣi orin ní ọdún kọ̀ọ̀kan orin ọdún tó kọjá náà ló kàn yìí. ẹ ṣeun inú mi dùn pé ẹsìn yẹn wáyé nu torí yìí kọ́ mo pè ẹni ẹsìn wá ní ọgbẹ̀bù ẹ̀yìn ọ̀dà ewé eléyìí ná ẹ̀yìn lẹ́sìn ló gbọ́dọ̀ mọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ yán jẹ tẹ́ ẹ fún kóró ẹsẹ̀ ìlú gbọ́dọ̀ wọ́n lómi láyà ẹ bá wọ́n fẹ́ sì kan. àdúgbò. kẹ́bẹ̀rẹ̀ ìṣẹ́jú kan kọrin fún kábíyèsí káyọ̀dá bàbá. ẹwà mi ọ̀jẹ̀ lára mi o ẹwà mi ọ̀jẹ̀ lára mi ẹwà mi ọ̀jẹ̀ lára mi o ẹwà mi ọ̀jẹ̀ lára mi. bẹ́ẹ̀ni ọlámọdé mímọ́ ti dégé ìgbèrè ti di ẹ̀yẹ bàbá àtúnjẹ mọ́ aláré akéde mọ́ bẹ́ẹ̀ di ọmọ ògún káàdé ti gbé fún wáyé. ẹ̀kú ni wọ́n gbé ní ẹ̀ bàbá mi ọ̀jẹ̀ ni wọ́n ṣe ìbí forí balẹ̀ lẹ́sẹ̀ ọ̀fà wa ọlábísí ayé lọ́ba sọ òrùbẹ̀rọ̀ ọba tó tó bí ẹni màrún ọba lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ bí ẹni dárò kan dùnkùn ọba wa ọlábísí kẹ́ jókòó kẹ́ jatọ́ kẹ́ fọwọ́ kọ́ kẹ́ fi èrìkì tóbi àìláàdó mo forí balẹ̀ lẹ́sẹ̀ ọ̀fà adú ọkọ̀ ọ̀gbọ̀n ẹnu ọkọ̀ yẹ òjò tí ẹnu bá kọ lẹ́wọ̀n dẹnu ọ̀hún lẹ́kọ̀ọ́ gbọ̀ngbọ̀n ilé ọlábísí ayé lọ́ba sọ òrùbẹ̀rọ̀ ọlábísí ayé lá bẹ́tì ìdábà jẹ́ ọmọ àjáyà ọmọ ní borí bàbá àyìnlá ẹkú ọdún ọlábísí àyìnlá ẹkú ọdún lèmi o kékeré mo borí balẹ̀ lẹ́sẹ̀ ọba ẹ̀wọ̀ àmì ọ̀jẹ̀ lára mi o ẹ̀wà mi ọ̀jẹ̀ lára mi eégún pè mí mo rí ìwòsàn ló wà mí ọ̀jẹ̀ lára mi ẹ̀wà mi ọ̀jẹ̀ lára mi o ẹwà mi ọ̀jẹ̀ lára mi eégún mi lórí ìṣẹ̀lẹ̀ wà mi ọ̀jẹ̀ lára mi. ọba wa tẹ́lẹ̀ ẹ pẹ́ bí ọ̀pọ̀ tí jẹ́ mọ́ pẹ́sẹ́pẹ́ nípa pàdánù níbòjì àjẹkẹ́sọ́ mọ́ jẹun ẹwà mi ọ̀jẹ̀ lára mi o ẹwà mi ọ̀jẹ̀ lára mi. Ọlábísí o èmi forí balẹ̀ lẹ́sẹ̀ ọba wa ẹ̀yẹ̀lé ọ̀wẹ́wẹ́ ẹ̀yẹ̀lé ọ̀wẹ́wẹ́ gbogbo ọdún lòdì ọ̀wẹ́wẹ́ lẹ́wà ẹ̀yẹ̀lé ọ̀wẹ́wẹ́ o ẹ̀yẹ̀lé ọ̀wẹ́wẹ́ o ẹ̀yẹ̀lé ọ̀wẹ́wẹ́ o ẹ̀yẹ̀lé ọ̀wẹ́wẹ́ ọmọ ọdún òde o ẹ̀wẹ́wẹ́ lẹ́wà o ẹ̀yẹ̀lé ọ̀wẹ́wẹ́ ọ̀pọ̀ dàrí tọrọ fàyè láwùjọ pẹ́láyé. Ó ń tọrọ fàyè láwùjọ pẹ́láyé. Ẹ tọrọ fàyè láwùjọ pẹ́láyé. Mo tọrọ fàyè lákẹ́kẹ́. Ẹ tọrọ fàyè láwùjọ pẹ́láyé. Ìṣẹ̀ṣẹ̀ dọ̀tọ̀ rẹ̀.
ìṣẹ̀ṣẹ̀ dọ̀tún ìṣẹ̀ṣẹ̀ dọ̀tún ọ̀lẹ́bísí ìṣẹ̀ṣẹ̀ dọ̀tún ìṣẹ̀ṣẹ̀ dọ̀tún kakúra pọ̀ kájọ kúra wà pọ̀ ọ̀yẹ̀ wá ìṣẹ̀ṣẹ̀ dọ̀tún ìṣẹ̀ṣẹ̀ dọ̀tún ìṣẹ̀ṣẹ̀ dọ̀tún ìṣẹ̀ṣẹ̀ dọ̀tún ìṣẹ̀ṣẹ̀ dọ̀tún kakúra pọ̀.